bóyá ṣé ẹ fẹ́ kán àdì yín sínú platform ni ẹ fẹ́ kán àdì yín sínú platform ó dá tẹ́pẹ́ máa fẹ́ àdì yín sínú platform á jẹ́ wípé ẹ máa bí fóònù ṣẹbẹ́ ní bí fóònù tẹ́ bá ní bí fóònù bóyá tí máa ẹ jẹ́ fún yín nọ́mbà mi so ẹ̀yin wá hi mi tẹ́ bá hi mi èmi á wá send link sí yín so mo dẹ̀ máa béèrè àwọn ìbéèrè gbogbo bó ṣe ń lọ yìí báyìí kò lẹ́yìn náà ṣe rí sí mọ́mì mi báwo lẹ ṣe rí sí. ṣé wàá rí òun ayé lọ́rùn ó le jù ó kọjá ojú ẹ̀ so ilé ti pọ̀ jù. ó ti pọ̀ jù ọ̀tá bá wá gbọ́ báyìí pé orílẹ̀-èdè ti dúró bẹ́ẹ̀ bá ṣe ń sọ yìí báyìí tá a ṣe ń sọ fún gbogbo wa báyìí pé orílẹ̀-èdè ti dúró kókè ká jáde kí ni èròǹgbà ọkùnrin ní títí jáde. ká bá jáde ká jáde kó lè dáa náà ni ká jáde kó lè dáa ìnira ìtí pọ̀ jù. so ó dáa mà so ẹ jẹ́ ká máa retí o torí màmá wa ń bọ̀ màmá mú à ìyàwó Abíọ́lá òun ni Ọlọ́run lò fún wa lọ́tẹ̀ yìí kò dìgbà tó jẹ́ mọ̀ pé nínú Bíbélì gbogbo wa náà lájọ jẹ́ Kìrìsìtẹ́nì Ọlọ́run lo Dèbórà àbí bẹ́ẹ̀ kọ́ Ọlọ́run lo Dèbórà Ọlọ́run lo Ẹ́sà àbí bẹ́ẹ̀ kọ́ fi kó àwọn ènìyàn kúrò nínú oko ẹrú so ẹ jẹ́ ká máa múra sílẹ̀ yóò dára fún wa lórúkọ Jésù.